Ọlọ́run o, ìrírú ẹ̀rí o, ìgbọ́rú ẹ̀rí o, èmi ọmọ pé ó burú tó bá wọn o. Èmi rò pé a sì lè manage ẹ̀ ní pé kó sì dáa. Ìmọ̀ pé bóyá àwọn tí a jọ wà nípò pé Nàìjíríà ọ̀dà yóò dáa. Ìmọ̀ bí ìgbà tí à ń tara wa ni. Ẹ gbọ́ èrèdí ọ̀rọ̀ mi o. 1993 to this time, ọdún mélòó nìyẹn? Mo rí ròyìn kan ni. Ibb Babangida, wọ́n ní Babangida sọ pé MKO Abiola ń lọ wọlé bò June 12, 1993. Ẹ sì wá ní pé kò yẹ kí dókítà ó ti sọ̀rọ̀ àǹdílé wọn pẹ̀lú abẹ́rẹ́ àti oògùn tó lè mú kí nǹkan tètè ṣiṣẹ́. Ibb Babangida wọ́n kọ sínú ìwé àbí wọ́n la ẹnu wọn sọ pé MKO Abiola tí wọ́n pa sínú ẹ̀wọ̀n, MKO Abiola tí wọ́n gún tí wọ́n mú ní tìpátìkúùkù, MKO Abiola tí wọ́n fìyà jẹ tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀, MKO Abiola tí ó lo ọdún 4 tó yẹ kó lò nínú ìjọba tá a fi dìbò yàn tó lò ní ọgbà ẹ̀wọ̀n. Adìbò yàn kó sí ọdún 4 ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ó bá tiẹ̀ fi kún yóò kọ́kọ́ sí ọdún 4. Ó sì sí ọdún 4 yẹn ló gba ẹ̀wọ̀n by virtue of the power conferred on Babangida then to annul the June 12 election. He's now coming out to tell us that Babangida won the election, even with the figure. He came out with the figure. He said Babangida had 5 million votes. 5 million votes. Only Tofa, only 3 million votes. Babangida, MKO Abiola, only 5 million votes. Joe, I don't understand, though. I don't understand. And I need to understand. Ẹ̀yin oní psycho, ẹ̀yin dà. Ẹ̀yin ará Abẹ́òkúta, ẹ̀yin dà. Ẹ̀yin ará Ro l'Abẹ́òkúta tẹ́ ń tọ́jú èèyàn, ẹ̀yin dà. Ẹ̀yin ti Yaba lápá òsì, ẹ̀yin dà. Ẹ̀yin ti Bílẹ̀ tẹ́ mọ̀ èèyàn tọ́jú, Asíndẹ̀mádé, Asíndẹ̀ ìwọ dà. Ẹ̀yin tí ẹ mọ Rúkìá kà dáadáa, ẹ̀yin dà. Ẹ̀yin tẹ́ ní anointing tó lè ṣiṣẹ́, tí anointing yín dúró tán tó lè ṣiṣẹ́, ẹ̀yin dà. Oh my God. Ẹ jẹ́ n ká torí mo kọ síbí ni ẹ rí pé mo yẹ fóònù wò ń gbà mú bẹ̀rẹ̀. Ibb Babangida ti kéde o wípé MKO Abiola ló wọlé bò June 12 tá a dì lọ́dún 1993 tóun fúnra àwọn tóun sì fagilé. Fún ìgbà àkọ́kọ́ o láti ìgbà tí Babangida ti kúrò lórí ipò tó lóun step aside, òun yẹ̀ bá ná fún ìgbà àkọ́kọ́. Olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀hún tá a mọ̀ sí Ibb Babangida, ọ̀gágun ajagun fẹ̀yìntì, ó ti wá kéde pé olóyè Moshood Káṣímọ́wọláwálé Abiola ń lọ wọlé ìbò ààrẹ June 12 o. Ẹ mọ̀ gbọ́ o, èyí tá a dì lọ́dún 1993 tóun fúnra àwọn fagilé. Ọ̀gágun Ibb Babangida inú ìwé rẹ̀ kan tó máa kọ ni tó sọ pé òun kọ̀wé nípa ara òun, ó sì fi lọ́lẹ̀ rẹ̀ lénìí ló sì fi lọ́lẹ̀ rẹ̀ àbẹ́nìkan lọ́dún 20 ni ó sá sì fi lọ́lẹ̀ rẹ̀ lọ́dún 20. Tẹ́ ẹ bá gbàgbé, MKO Abiola dupò ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Parties, ẹgbẹ́ ẹlẹ́sìn. Ẹgbẹ́ ẹlẹ́sìn. Babangida ó pe àkórí ìwé rẹ̀ ní ìrìn àjò mi lẹ́nu iṣẹ́, a service in service, a journey in service.
a journey in service, ìrìn àjò lẹ́nu iṣẹ́. Ó ní ńṣe ni Abiola fi ẹ̀yìn Bashir Tofa ló fẹ́ yẹn nálẹ̀ wọ̀ ìyún Bashir Tofa tó ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Republican Council, National Republican Convention, is it Council or Convention? NRC sá. Ó ní Moshood Abiola ó lóun lọ jáwé olúborí lọ́dún 1993. Ó ló ní ìbò 8 million, ìbò 8 million, mílíọ̀nù 8. Ó ní NRC tó jẹ́ ti Tofa ó lóun ò níbò tó bẹ́ẹ̀ rárá, ó níbò rẹ̀ kéré, ìbò mílíọ̀nù 5 ń ló sọ pé NRC ní Abiola níbò 8. Nínú ọ̀rọ̀ tí Babangida ń sọ, ó ní òun ti ń gbèrò láti fagilébò ọ̀hún gan kí wọ́n tó dì, ìka tó dìbò yẹn gan ló ń ti ní lẹ́mìí pé òun wọ́n fagilébò yẹn, ó ti wà premeditated. Ẹ má bá mi nóòtẹ́ o pé ìtẹ́rí ẹ̀dì òun wọ́n fagilé, wọ́n sì náwó wá lọ, àti wọ́n sì ṣe campaign lọ, àwọn olùdìbò sì lọ tòun òrùn, òun wọ́n fagilébò ni ká tó dì lóun ti mọ̀. Wọ́n wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà, òun lòun jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tó ń jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó take responsibilities. Ó ní èmi ni mo jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tí mo jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní tó ṣẹlẹ̀ ní June 12 lọ́dún 1993, ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993, olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP Abiola àti Tofa, Bashir Tofa tó jẹ́ olùdíje ẹgbẹ́ NRC, wọ́n jọ díje nínú ètò ìdìbò ààrẹ Nàìjíríà. Baba Gana Kingibe ó ní ó jẹ́ olùdíje tó jẹ́ igbákejì Abiola táwọn jọ wà running mate tẹ́ ń sọ yẹn. Sylvester Ugo ó ní running mate ti Bashir Tofa. Ìbò tá à ń sọ yìí ni àwọn èèyàn sọ pé ìbò ńlá láàfíà jù lágbàáyé níjọ́ tán ti ń dìbò, free and fair election. Ká sì gba oríyìn kó orílẹ̀-èdè Nàìjíríà ló dìbò tó dáa jù, Babangida bá wọ́gi lé. Ọlọ́run o, ń bo lójú rẹ wà Ọlọ́run, kí n la ṣe gan Nàìjíríà? Wàhálà mọ̀ ṣẹlẹ̀ lọ́dún 1993 yìí o, wàhálà pọ̀. Babangida wá step aside, ó wá gbéjọba fún Ernest Shonekan. Ernest Shonekan wá ṣèjọba ọjọ́ kan. Ernest Shonekan, Abacha bá gbà á, kí ni Abacha gbàjọba sí nígbà tí wọ́n kọ́ gbé fún Ernest Shonekan? Mò ń bọ̀ ní mọ́ ti dẹ̀ sọ, mò ń bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká ilé ìdílé. Lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 1994, ṣé ẹ mọ̀ pé ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 1994, Abiola bọ́ta ó sì kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tọrọ mọ̀ pé àwọn èèyàn dìbò fún un. Wọ́n rántí orin bàbá wa, ewì bàbá wa Láréwájú Adépọ̀jù ńgbà náà. Ó ní ńṣe ló yẹ Abiola jáde kó kéde ara rẹ̀ bí ààrẹ. Ó ní ètò ìjọba rẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé, kó ká gidi borí, ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Wọ́n rántí mo sì rántí ewì yẹn dáadáa ńgbà náà. Èsì ìjọba ẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé, kó ká gidi borí, ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Abiola bọ́ta lóòótọ́, ó sì kéde ara rẹ̀ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló ṣe yẹn sí? Ìjọba bá náwó gan. Wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kan MKO Abiola. Ẹ mọ̀ wo, ẹni tá a dìbò yàn ó kéde pò ń ló ń wọlé, ẹni tá a dìbò yàn tó wá láti barracks tó wá fìbọn gbàjọba ó sì wá kéde ẹni tá a dìbò yàn gangan pé òun ló fẹ́ fipá gbàjọba, wọ́n sì gbé, wọ́n ti mọ́lé. Ó mà ṣe o. Ọdún 4 gbáko tó yẹ Abiola ó fi ṣèjọba dé wa lórí, iná ló lò lọ́gbà ẹ̀wọ̀n. A ti ẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n kó gbogbo ohun tó jẹ mọ́ ìwé kúrò níwájú ẹ̀, torí kò tí ì sí fóònù alágbèéká tá à ń gbé sétí ìgbà náà. Ìwé fóònù landfóònù kankan ló wà, àfi tí wọn ọba tó nírú míì tó lówó ń lò ìgbà náà ló kù, bí a sẹ́lúlà ti dé. Wọ́n kó gbogbo ohun tó jẹ́ ìwé kúrò níwájú Abiola. Abiola wọ́n wá fún láǹfààní àti ka Bible àti Kùránì nìkan. Ìgbà tó di ọjọ́ 7 ọdún 1998,
ọjọ́ tí gbogbo ọmọ Nàìjíríà ti ń retí pé Abiola ń bọ̀, Abiola ó jáde lẹ́wọ̀n, Abiola ó jáde lẹ́wọ̀n, wọ́n lu Abiola pa, wọ́n ló mu tíì ni, wọ́n pa Abiola. Kàkà kí wọ́n kéde kí inú ọmọ Nàìjíríà dùn pé wọ́n ti tú Abiola sílẹ̀, ìkéde tá a gbọ́ ni pé Abiola ti kú. Now ẹ jẹ́ kí n tẹ reverse díẹ̀. Ní ìgbà tí wọ́n fẹ́ dìbò, ṣé ẹ rántí iye ọdún tí Babangida ti lò níjọba? Ó máa ń lò bí ọdún 8 tó ti ń ṣèjọba. Babangida ni olórí ológun àkọ́kọ́ tó sọra rẹ̀ di general lé wa lórí lórílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣèjọba. Ìgbà tí Babangida ń ṣèjọba lọ́wọ́, tára bá ní aráàlú báyìí yọkàn ra fátẹ́gùn sí ni. Lẹ́yìn atẹ́gùn yẹn ìnira ńlá mi ní bọ̀. Torí ẹ̀ náà fi ń pe Babangida ní Maradona, toró máa gé wa ni. A ṣe lè lọ́la, a ṣe lè lọ́la, a ṣe lè lọ́la, ó gé wa púpọ̀. Torí ẹ̀ náà fi ń pe Maradona. Ìgbà tó bá Babangida, ìgbà náà ni Babangida wá sí wọ́n bá ọmọrí kankan bí ni o mi rí mọ́, ó ti lọ. Ìgbà tó bá Babangida, tí Babangida bá ń bọ̀ ní Ìbàdàn, nígbà tí wò lórí rédíò àbí kan kéde lórí tẹlifíṣàn, wọ́n á ti ta gbogbo ọ̀nà tí Babangida ó gbà kọjá. Àní ò sí, ẹ ti mọ̀ pé Babangida ń bọ̀. Babangida mà lópo, Babangida lo ipò. Kódà nínú àwọn tó ti dolórí orílẹ̀-èdè rí, ǹgbọ́n èyí tó lópo tó Babangida rí. Láti ìgbà tí Babangida sì ti kú, èyí tí ìgbọ́ ẹni tó tún lópo tó jayé tó lópo bí Babangida. Lẹ́yìn tí ọmọ Nàìjíríà ń kígbe democracy, 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 tí gbogbo àgbáyé náà ń pé Nàìjíríà fẹ́ democracy, reluctantly within Babangida's mind, earth, to trick us in a very deceptive manner, ó kéde ẹgbẹ́ òṣèlú méjì tí wọ́n ó jáde tí wọ́n ó díje. We gathered that Babangida and MK Abiola ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe ni. Torí pé olówó tí ń bàjọba ṣe, wọ́n lówó tó ra wọn, lówó tó ra wọn o, èmi ò gbé wọn sẹ́gbẹ́ o, ṣùgbọ́n ní tá lè fi MK Abiola wé ńgbà náà, ó ní bí Dangote ṣe jẹ́ lónìí sí àwọn táwọn náà ń ṣe ìjọba. MK Abiola was everywhere. He built mosques, he built churches. One of the greatest philanthropy we have seen in this country, with a very unique philanthropic gesture. It doesn't discriminate. I don't want to go into how he got his money. That is another story. Nítorí pé a dì pẹ̀lú Abiola lẹ́ni, and dì pẹ̀lú Babangida àti tó ṣe. We even gathered that there was money, owó kan láti bá Sierra Leone àbíbì kan, wọ́n gbé sápò Abiola, wọ́n gbé sápò ẹnìkan. All this beer parlor talk, oríṣiríṣi nǹkan ló jáde nígbà yẹn. But MKO Abiola, the fact remains that òun àti Babangida close, wọ́n ní àjọṣe. I don't know the level of closeness. Nígbà tí Babangida wá kéde ẹgbẹ́ òṣèlú méjì, Social Democratic Party and National Republican Convention, àbí Congress ni, èyí tẹ́ bá mọ̀ gbà náà, mo kọ́kọ́ béèrè pé níbo lẹ wà 1993. Ìgbà náà tí àwọn èèyàn lọ bá Abiola, ó ṣòṣèlú, kó ṣàárẹ̀. You know what he did? Abiola gbéra nílé ẹ̀, ó sì lọ bá Babangida to confirm if truly Babangida is ready to leave. To confirm if truly the election is real election or something else, like what later happened. Abiola went to Babangida
And Abiola was given a conviction. He was convinced by his friend that, my friend, I need to go and relax. I need to leave. I need to allow Nigerians to enjoy the democracy they've been yearning for. Let me give them the chance to choose their leader. At he put the things in places. At he set records straight. Kan wá yan olórí wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọkàn Abiola balẹ̀. Ó sì padà láti lọ múra wípé òun ó sàárẹ̀. Party adoption. Abiola pick SDP. Bàbá wa nìbàdàn Adédìbú ó nípa tí wọ́n kó. Àtàwùsá àti Ìgbò àti Yorùbá. The first politician to mani such acceptability across all the geopolitical zones in the country. The same Abiola. He was accepted by virtually everybody. Mo sì lè rántí díẹ̀ nínú àwọn jíngù gbà yẹn. Nigerian Television Authority Network News. Wá gbàlejò. MKO, SCB, King Ibb, Action, Abiola, 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 Progress. Ẹ ti rántí? Jíngù oríṣiríṣi. Hope 93. Hope 93. Torí ẹ̀ ni Bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá ń rí Renewed Hope 2023. Renewed Hope 23 tẹ́ ń rí nígbà tán fẹ́ dìbò. Hope 93 yẹn òun làwọn sọ di Renewed Hope. Hope 93 tó já mọ́ wa lọ́wọ́ tá a rí gbà ní làwọn sọ pé ní Renewed Hope. Òun ló di Renewed Hope 2023 táwọn lò yẹn. Ẹlòmíì ò mọ̀ ṣé nínú àwọn tó kúkú ń gbọ́ mi nísìn ó dá mi lójú pé àwọn Indomie generation wà bẹ́ẹ̀ tí mò ń sọ yìí tí ò yé wọn. Ó lè ṣe kankan jẹ́ pé irú wọn ti fi kàròyìn láàárọ̀ yìí tàbí wọ́n fi kàròyìn lọ́wọ́ ẹ̀rọ ọ̀la àbí wọ́n fi ṣe news analysis. Ilẹ̀ tí ò sì tójú ẹni sú àìmọ́ ní òkùnkùn rẹ̀ rìn ẹ̀jẹ̀ akọ wọn. Orí afẹ́fẹ́ gbàlejò jíngù bẹ̀rẹ̀ sí ní róò lóríṣiríṣi. Tàwùsá lọ, ti Ìgbò lọ, ti Yorùbá lọ, Abiola ìsàní. Muhammad Bashir tó fà òun náà ṣe tiẹ̀ ó ń gbìyànjú o. Ṣùgbọ́n omi pọ̀ jọkà lọ. Ní ọjọ́ ìbò, àti ìdìbò kọjá aago 12 ọ̀sán t'Abiola fi wọlé. Ta ló lè rántí àjọ elétò ìdìbò ọdún náà? Ṣé kò ń ṣe nàdẹ́kò? Hope 93 ẹ rántí ṣé kò ṣe nàdẹ́kò? Àjọ elétò ìdìbò ọdún náà. Ṣé kò ṣe nàdẹ́kò? Mo fẹ́ mọ̀ bóyá I think it's nàdẹ́kò. Ṣé kí n mọ̀ tàn yín? Àwa ò dìbò lọ́dún náà o. Bó ti yẹ kó wù wá ká dìbò. Ṣùgbọ́n àdìbò. Mi rò pa tí ìtòbó òdì. Mi rò pa tí ìtòbó òdì. Nàdẹ́kò náà ni ẹ ṣeun. Ṣùgbọ́n àdìbò. Àbá ti tóbó òdì ni. Ìmọ̀ ìsá àdìbò. Ṣùgbọ́n mo rántí pé mo lọ sí council, Akinyele Local Government Council, and I went to Islamic High School to monitor the election. Decision to install Abiola as the president of Federal Republic of Nigeria then seems like unilateral decision. It was just like nani Fedeco ni, be it Nadeco or Fedeco, Osako nani. Is it Fedeco? Ori ebe akoti Fedeco. Fedeco ni. Thank you. Nadeco ni àwọn ẹgbẹ́ Fedeco ni. Thank you. Fedeco ni. Thank you.
Now, I monitor election. Aago 12 àwọn èèyàn ti ń jubilate. Yeah, lọ́dún 1993. Àwọn èèyàn ti ń jubilate. Abiola ni. Àwọn kan ní NEC ni. NEC, ṣé NEC ni? NEC ni, National Electoral Commission. Ẹ ṣé, ẹ ṣoríire. Asa àdìbò. Àwọn èèyàn ti ń gbìyànjú. Wọ́n ní ṣe, mo ní Abiola ni, mo ní bàbá wa Barrister ni. Ó ní Haúsá dìbò rẹ̀ f'Abiola. Yorùbá dìbò rẹ̀ f'Abiola. Ìgbò ó dìbò rẹ̀ f'Abiola. Pé kán gbé fún Mọ̀ṣúdì kó bá wa ṣe. Òyìnbó annulment látún gbọ́. Agbó òyìnbó dá wọn bìrìtì kó lọ. Ayayayaya, Babangida. Tẹ́ bá mọ̀ tó wà nínú mi tí mò ń gbé mi mo sì ń ṣe ẹ̀rù bà yín gan o. Ọlọ́run gbọ́. Babangida. Wọ́n náà Babangida ni. Wọ́n náà Babangida fàlàfàlà. Wọ́n náà ankali Babangida. 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 Wọ́n náà biribiri, wọ́n náà At the end of the day, ẹ̀yin kọ́ yìí, wọ́n kéde, wọ́n ní wọ́n annul ìbò yẹn. Ṣé mo pé Babangida mo sọ lẹ́ẹ̀kan pé Babangida ó kọ nínú ìwé rẹ̀ pé òun ti ní lẹ́mìí láti fagilé ìbò yẹn tẹ́lẹ̀. Nígbà tí Abiola lọ bá, ó ti ní lẹ́mìí pé òun fagilé ìbò yẹn nígbà tó ń promise Abiola pé kó má worry, kó má ṣe lọ. Torí pé wọ́n ní ẹ̀mí láti fagilé ìbò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. Ó wá mú kí bàbá Professor Enfri Nwosu, Professor Enfri Nwosu, àwọn ni wọ́n jẹ́ NEC chairman. Professor Enfri Nwosu, àwọn ni NEC chairman. Thank you. Torí pé ó ti lẹ́mìí pé ó máa fagilé ìbò yẹn, ó ti wá òyìnbó tó ń wólò. By the time tó ní àwọn annul election yẹn báyìí, wàhálà tó kọ́kọ́ bá wa ni pé àkọ́kọ́ ń wá túmọ̀ ìbò nkì. Annulment. Kí ni túmọ̀ annulment ẹnìkan ní wọ́n ti kéde Abiola nù. Tẹ́ bá ti sọ annulment wọ́n ní pé ìbò ẹ̀ ti pọ̀ jù nù pé ẹ lọ ní sùúrù o kí wọ́n kéde ẹ̀ ló kù ẹ má wulẹ̀ dìbò mọ́ ẹ má waste ìbò mọ́ o. I'm not joking o. Oríṣiríṣi. Wọ́n náà ti annul ẹ̀ pé Abiola ti wọlé nù o ńgbà ti annul ẹ̀ o. Nígbà tí àwọn ilé ìbò ọ̀bọ̀ta annulment kẹ̀ dictionary wa tán lé o dictionary. A bá padà gbọ́ pé cancellation náà wọ́n reverse. Adúrú wàhálà, adúrú owó. Ṣé wá láti wàhálà àtowó kò wá tó àfọkànsí ọmọ Yorùbá. Kí Babangida tó annul bò, sójà ti kún gbòòrò. Ẹ̀yin kọ́ yìí, sójà ti kún gbòòrò. Wàhálà wá dé. Ti jáde ìbọn ti ń ró kẹ̀kẹ́. Àwọn wo ní yìnbọn yìí wọ́n ti mọ̀ pé àwọn èèyàn ó protest. Ẹ̀yin kọ́ ìbíbọn ṣe dún tó àwọn èèyàn gbọ́. Ọmọ Nàìjíríà yarí. Wọ́n yarí nílẹ̀ Ìgbò, wọ́n yarí nílẹ̀ Haúsá. Àgàgà ilẹ̀ Yorùbá. Ìbàdàn gbóná, Èkó ọ̀rọ̀rùn. Gbogbo ẹ̀ wá gbóná jẹun. Wàhálà wá bẹ̀rẹ̀. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ní sọ́yé kìlómítà tí mo fi ẹsẹ̀ mi rìn. Tí bàtà yọ dànù tí mo tún fẹsẹ̀ lásán rìn lọ. Ẹni orí yọ dílé. Igbó kan bẹ́ ń bàdàn tí wọ́n pè ní igbó àgàlà. Àwa gbọ́njúmọ̀ igbó àgàlà. Igi tíìkì oríṣiríṣi ní bẹ́ẹ̀. O ò lè wọ igbó àgàlà bó ṣe wù ọ́. Nígbà tí ọmọ tá a lo gbogbo èédú tí ń bẹ tán tí ò sí èédú kankan mọ́. Ìṣèdè tó lágbára ni. Wọ́n ṣe everybody mọ́lé. Kò sí kerosene tá ìdáná. Kò síbi tá ti rí nǹkan kan rà. Ìṣèdè yẹn wá lè débi pé a lo èédú tán. Àwa bọ́ sínú igbó àgàlà. Igi tútù sì incorporate bí igi gbígbẹ. Igi tútù tẹ́ já ewé kúrò lórí ẹ̀ báyìí. Tẹ́ ẹ bá ti kìbọn náà báyìí, yóò sì máa jóná bí igi àpólà igi gbígbẹ. Bẹ́ẹ̀ ni, nítorí pé Ọlọ́run tó dá wa gan ó ń káàánú wa lásìkò gbà náà. Àánú wa ń ṣe Ọlọ́run nígbà náà pé àwọn ẹni yìí ṣẹ̀mí tó báyìí tí mo fi irú èèyàn báyìí ta wọ́n lọ́rẹ bí aṣáájú wọn. Babangida jẹ́ nightmare
ìbànújẹ́ ni Babangida jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìfàsẹ́yìn ńlá wá bá orílẹ̀-èdè Nàìjíríà látìgbà náà. Ọkọ̀ lọ síwájú wá tẹ pọ́s. Igbó fa nàdẹ́kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọ́n wá ń dìde lóríṣiríṣi. Wọ́n ń dìde lóríṣiríṣi. Ṣùgbọ́n nítorí oníjìbìtì tí Babangida jẹ́, no apology to this. Nítorí oníjìbìtì tí Babangida jẹ́, Babangida wá lọ gbé Ernest Shonekan. Nítorí pé Yorùbá ni Abiola tí wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀, ọmọ Yorùbá ń bínú. Ó wá gbé Ernest Shonekan síbẹ̀. Ṣé Babangida kúkú mọ̀ pé sójà kan ò ní jẹ́ kí Ernest Shonekan ó ṣèjọba? Ernest Shonekan náà jókòó, kí náà pèpò wọ́n ní interim. Adúlẹ̀sẹ̀ gbọ́ interim náà ní àgbọ́rí. The first interim president we have in Nigeria is late Ernest Shonekan. He was installed by Ibb Babangida. Babangida was dribbling himself, thinking that he was dribbling us. Truly, we were frustrated, tormented, humiliated. But today we are still alive. And Babangida is still alive. He's now coming out to tell us what? Ogao. He knew that the military would never allow Ernest Shonekan to rule. He installed Ernest Shonekan. Nígbà tí ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ń jáde, ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ dákun, give us our mandate. Give us our mandate. We all voted this man. Let him rule. Let him be our president. Aba ké lọ sọ́tún, a ké lọ sósì. Kò sí mọ́tò mọ́ nígboro. Protest oríṣiríṣi. Ernest Shonekan. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá gbà, Ernest Shonekan wọ́n yàn. Yorùbá ni yóò kéde Abiola nísìn. Ìjọ lágbára kankan. Ìjọ ní tó lè ṣe láti bà Ernest Shonekan lórúkọ jẹ́, láti bà àti máa ṣe bọba bọ́n bàbá jẹ́. Ẹjọ́ tẹ́ bá wò mí tẹ́ bá láǹfààní àti share rẹ̀ bá ń share rẹ̀. Nítorí ìkálòlómi yìí ó lè wúlò fún àwọn ọmọ tí wọ́n ti mọ bó ṣe ń lọ lọ́dún 1993. Ó declare interim government. Ẹ bá ń share show yẹn jọ. Babangida declare interim government. Mo ń dúró de nǹkan share yìí. Thank you for sharing. Thank you for sharing. Thank you for sharing. Babangida declare interim government. Ó fi Ernest Shonekan ṣe president. Olórí interim government. Wọ́n jẹ́ pé president. At the end of the day, ìjọjọ́ kan àbí nǹkan kọ́ ni Shonekan lò. Ìrọ̀wọ́rọ́wọ́ làwọn Abacha ní bá wa pẹ́rù wá. Ó tó wá yan Shonekan gan kọ́. Kó náà wà lórí ìjókòó. Àga gbóná mọ́ ni. Babangida olóhùn ó dìde. Àga gbóná mọ́ Babangida ni. So yẹ kí Babangida sì máa fa afẹ́fẹ́ Nàìjíríà sí Musa. Ọlọ́run mọ̀ lágbára o. Ọlọ́run mọ̀ lágbára o. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní ọwọ́ ọgbà tí wọ́n yan Abiola tá a dìbò yàn tí wọ́n fi sípò. Ẹ̀mí èèyàn tó sọnù ní Nàìjíríà tí mi ò bá ní dínkù kò mọ̀ dín ní 1,000 èèyàn tó kú. Ẹ̀yin tẹ́ ẹ bá wà ní 1993 tá a jọ wà ń gbà náà. Ẹ jọ̀ọ́ ó téèyàn mélòó tó kú. Ẹni tó jókòó tí ń fún ọmọ rẹ̀ lọ́yàn. Wọ́n sì yìnbọn lù, ìyá sì kú, ọmọ sì tún mú ọyàn lọ tí ọ̀gbẹ́ni kú ńbẹ̀ kò mọ̀ pé ìyá àwọn ti kú. Àmì ẹni tí ìbọn lọ bá nínú ilé.
àìmọye ẹni tí ń bá tiẹ̀ lọ tí wọ́n bá lójú ọ̀nà tí wọ́n padà. Àwọn èèyàn kú gan, ẹ̀mí ṣòfò. Wọ́n sọ lé ọlá dahoro, wọ́n sọ ẹni tó ní bàbá dáláìní mọ́, wọ́n sọ dọmọ òrukàn, wọ́n sọ ẹni tó ní ìyá dẹni tí ò rí ìyá rẹ̀ mọ́. Wọ́n ń pa ọmọ lójú ìyá. Bẹ́ẹ̀ sì ni olókùn gbókù ẹ̀ ní ìjọba òṣèlú kankan fẹ́ nìkankan. Ìgbà náà ló di kó ń lé ógbélé. Àìmọye aboyún tó kú dànù, àìmọye òrèlé òdélé, àìmọye òròkò òdóko, àìmọye èèyàn tó toko òròkò dóko òrókò tó. Ẹnìkan ní 1000 kẹ̀, ó ju 1000 people lọ. Mò ń sọ bí oníròyìn ni, tí a dínkù. Àwọn èèyàn kú gan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá wo ẹkún, ẹ wá wo ìpayín keke, ẹ wá wo ọ̀fọ̀ lọ́ọ̀dẹ̀ àwọn èèyàn. Ẹ wá wo ẹni tí wọ́n gbójúlé nínú ẹbí mi wípé ògo àwọn leléyìí tó jẹ́ breadwinner family wọn. Ẹ wá wo bó ṣe sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Àsìkò ìgbà náà ní àwọn ọmọ Yorùbá kan kóra wọn jọ tí wọ́n rí pé wọ́n yan Yorùbá jẹ. Ìgbà náà la mọye Yorùbá tó ti sáré, la mọye Haúsá tó ti sáré, la béèrè iye Ìgbò tó ti sáré lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa rẹ̀ nìkan kan tọ́ka sí ńgbà náà ju Ọbásanjọ́ lọ ṣáájú àkókò yìí. Ìgbà yìí la wá jókòó, ọmọ Yorùbá wá rí pé orin tí bàbá wa Ògúndé kọ, yóò Yorùbá ronú wò. Ìgbà náà ni Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá rò. Náà wá dá ẹgbẹ́ kan sílẹ̀ ńgbà náà. Ẹgbẹ́ ajìjàgbara ọmọ Yorùbá. Wọ́n ń pè wọ́n ní OPC, Oòduà Progressive Congress. Nígbà náà gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n rí ipò apá, tí wọ́n rí ipò ẹsẹ̀, wọ́n wá kóra wọn lọ síbì kan. Wọ́n lè kóra wọn lọ nú igbó. Ẹni tó légbé, ẹni tó lọ́fẹ, ẹni ó láfẹ̀ẹ́ rí, ẹni ó ní mọ́lù, ẹni ó lókìgbẹ́, ẹni ó lókìkùmọ̀, ẹni wọ́n wá fúnra wọn lóògùn. Wọ́n fúnra wọn lóògùn. Ọmọ Yorùbá wá múra lẹ̀ ẹ̀dógún. Ọmọ Yorùbá múra lẹ̀ ẹ̀dọ̀tẹ̀. Ọmọ Yorùbá fẹ́ gbara wọn lọ́wọ́ àwọn amúnisìn tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n fẹ́ máa ṣèjọba. Kò pẹ́ kò jìnnà, Abacha gbàjọba. Nígbà tí Abacha gbàjọba, àwọn èèyàn ló ti ẹ̀dá báwọn. Abacha yóò gbéjọba fún Abiola ni. Ẹ rí pé bàbá Aríṣekọ́lá ó pe Abacha nísìn, wọ́n ní ó gbéjọba fún Abiola. Ọmọ Aríṣekọ́lá ní Abacha, wọ́n gbéjọba fún Abiola nísìn. Story for another day. Story for another day. Torí mo dákọ̀ Aríṣekọ́lá, story for another day. Ṣùgbọ́n Abacha ò gbéjọba fún Babangida o. Ń ṣe ni Abacha ń lò ìjọba lọ. Ṣá kúkú rò pé yóò débẹ̀ yóò sì ṣe díẹ̀díẹ̀ yóò kú ńbẹ̀ ni. Abacha máa ń lò ìjọba lọ ni o. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin. Nígbà ọdún kẹrin tó yẹ kí Abiola bóyá yóò tún gbòdì ní o àbí yóò kú ńbẹ̀ o. Ọdún tó yẹ ó parí ìjọba rẹ̀ gangan ká ní wọ́n gbéjọba fún. Ọdún náà ló jáde láyé. Ó kù ọ̀la tọmọ Nàìjíríà ń retí pé Abiola ó jáde lẹ́wọ̀n, iná ló jáde láyé. Wọ́n pa Abiola ni. Wípé dis Abiola tó bá padà jáde lẹ́wọ̀n yóò tún máa claim mandate ẹni. Ẹ jẹ́ àfi ṣe tutù. Ká fi ṣe tutù tí wọ́n béèrè fún tí wọ́n bá ti rí mọ́ wọn ó sinmi. Abiola kú. Wàhálà wá bẹ̀rẹ̀. Ọba wo ni ọba tó ní abọ́bakú tí abọ́bakú rẹ̀ tó abọ́bakú Abiola Nàìjíríà? Tó pé torí pé ó kú làwọn èèyàn wá kú tó bẹ́ẹ̀. Kò sí. Àwọn èèyàn mọ̀ kú o. Ṣé mọ̀ pé nítorí ipò Abiola náà, ṣé rántí pé àsìkò tá à ń sọ yìí náà wọ́n pa Sùúrì Adédèjì? Ṣé rántí pé àsìkò tá à ń sọ yìí ni wọ́n pa Kudirat ìyàwó Abiola? Ṣé mọ̀ pé wọ́n yìnbọn fọ́pọ̀lọpọ̀ èèyàn gbà náà? Ọlọ́run ló yọ Ibb
tó jẹ́ chairman Guardian newspaper àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ pàǹgbà náà tọ́lọ̀ wọn fẹ̀mí wọn lé lọ́wọ́ àmọye oníròyìn tẹ̀mí ẹ̀ bọ́ sí àmọye àwọn tó sá jìnnàjìnnà ejò sáré ikú náà gbọ̀nàgbọ̀n ọmọ Nàìjíríà Abacha ló jọba o nígbà tá Abacha ṣèjọba sáà tó dé stage kan ó ní òun fẹ́ dájọba padà fún olóṣèlú inú àwọn èèyàn dùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lẹ̀rù ń bà wípé ṣé kò ní ṣe bí Babangida òun náà tún dẹ́gbẹ́lẹ̀ o whom the cap fits let him wear it the cap fits General Sani Abacha jíǹkù tiẹ̀ nù ń gbà náà lórí tẹlifíṣàn tíbi tí wọ́n ti yí fìlà ológun tí wọ́n sọ di fìlà olóṣèlú ẹ̀yin olórin wa ètò kù láyé nu yín à ń kí yín o wọ́n kó gbogbo àwọn olórin tó mọ orin kan lẹ̀ Yorùbá ńlẹ̀ Haúsá ńlẹ̀ yìí ó di wọ̀ l'Àbújá wọ́n lọ kọrin fún Abacha lẹ́yìn tó lò ọ̀pọ̀lọpọ̀ ọdún gẹ́gẹ́ bí ààrẹ ológun ó fẹ́ di ààrẹ alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀rù wa ń bà wá àwọn tó lóṣèlú tó jáde náà ò lè náwó tààrà ṣé wọ́n bá Abacha contest ni ta ni ó gba primary ticket lọ́wọ́ rẹ̀ Abacha náà ni ó wọlé tí ó sàárẹ̀ alágbádá àwa kan ti wá fọkàn sí pé tó bá sàárẹ̀ alágbádá bó ṣe fara ni wá tó yìí ó fọ́ọ̀sì ara rẹ̀ lé wa lórí náà nìyẹn tó fi sàárẹ̀ alágbádá ṣùgbọ́n kò ní lè lo decree constitution ni ó lò kò sáà nílò ìjọdún 4 lọ tí ó fi lọ torí àti rí pé a ti rò ó pin ẹ̀yin kọ́ yìí ìtàn máa ń ya ni ṣùgbọ́n mi ìfẹ́ orí ìjìnà torí àkókò mi ẹ jẹ́ maintain track mi ẹ̀yin kọ́ yìí ọjọ́ bò là ń retí o àárọ̀ kùtùkùtù ọjọ́ kan ní láàárọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ irọ́ ni òótọ́ ni wọ́n bá kan gé ọ̀hún papọ̀ wọ́n l'Abacha wọn fẹ́ sìn kí ló ṣẹlẹ̀ wọ́n ló kú ẹ wá wo jubilation ẹ wá wo bínú ọmọ Nàìjíríà ṣe ń dùn wípé Abacha kú ọba dorí Abdulsalami Abubakar o nígbà Abdulsalami débẹ̀ náà bá ṣèpàdé pẹ̀lú àwọn ológun àtàwọn tí ń béèrè pé ẹ gbọ́ àtàwọn èèyàn wọn lọ́dọ̀ wọn lọ́hùn àyàn àwọn ará Abidjan jò ní lọ sí ń tà lè ṣe o ju wípé kọjẹ́ pé àwọn náà lálò lọ wọ́n bá ní ká tún dìbò ìgbà náà lẹ́gbẹ́ òṣèlú wá dé ìgbà náà láyé People's Democratic Party tó wà nísìn ó wà nígbà náà Action Alliance AD ó wà nígbà náà àtàwọn ẹgbẹ́ mi méjì tèmi náà tínú bàbá wa Olúfàlàì Bọ́lá Ìgè àwọn méjèèjì ni wọ́n díje primary nínú ẹgbẹ́ òṣèlú AD ṣùgbọ́n àwọn èèyàn dìbò fún Olúfàlàì gbogbo ọmọ Yorùbá wá dì mọ́ Olúfàlàì báwọn làwọn fẹ́ sáré ṣùgbọ́n àwọn ará bí tẹ́ fẹ́ compensate wa wọ́n wò pé ta làwọn lè mú tí ó kàn jẹ́ pé wọ́n mọ̀ para wa ni ṣùgbọ́n tí wọ́n náà ni wọ́n mọ̀ ṣe àwọn ó ti lọ́rọ̀ ní o àwọn làwọn ó gbé wọlé o àwọn bá mú Ọbásanjọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP adìbò lóòótọ́ o adìbò lóòótọ́ wọn àrí ìgẹ̀ bíi ti Awólọ́wọ̀ wọn àrí ìgẹ̀ lóòótọ́ wọn àrí ìgẹ̀ Ọbásanjọ́ lọ wọlé nítorí power of number politics is a game of number àwa Yorùbá ńlá mú Olúfàlàì àwa Yorùbá la mú Olúfàlàì Ọbásanjọ́ làwọn mú bí wọ́n ṣe pọ̀ tó yẹ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìbò Olúfàlàì náà ìbò Ọbásanjọ́ náà àwọn kan náà tó dìbò fún Yorùbá lọ́básanjọ́ bá wọlé wàhálà àgbà náà la àbọ̀ ń bẹ́ẹ̀dì sí i wàhálà àgbà náà ni la àbọ̀ ń bẹ́ẹ̀dì bá a ṣe wà yìí ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ìbéèrè mi lálẹ́ ìwá ni pé Babangida ti wá jáde o ó ní lóòótọ́ ńlẹ́mkì Abiola wọlé ìbò June 12 tó di wàhálà ṣé ẹ ti dáríjì báyìí ṣé ẹ lè dáríjì Babangida ìdáhùn mi nù
ẹ̀yin téèyàn yín kú ṣé ẹ ti dáríjì Babangida o, wọ́n ti kọ̀wé o. ẹ̀yin tí wọ́n dojú òpó yín rúgbà náà ṣé ẹ ti dáríjì Babangida. mẹ́sẹ̀jì yẹn mò ń dóde abẹ́ẹ̀ ní dáríjì Babangida ni èèyàn kan ní no. Ayélujára Bọ́lá Babangida ọ̀pọ̀ ọmọ rẹ ni ṣé ẹ ti dáríjì Babangida o. wọ́n láwọn ní àwọn mọ̀ọ́mọ̀ wọ́n ní wọ́n ní kì í ṣe pé àwọn ṣèèṣì kánṣuubù yẹn o, pé àwọn ti mọ̀ lẹ́mìí àwọn pé àwọn ò kánṣuubù yẹn kán tiẹ̀ tó dì rárá. àwọn fẹ̀mí ṣòfò láì nídìí, àwọn dààmú ọmọ Nàìjíríà láì nídìí, àwọn ò lo gbogbo agbára táwọn ní láti fún wa ń fìtìnàtì, àwọn ò complicate wa the more. nígbà tí gbogbo orílẹ̀-èdè yòókù bá ń lọ síwájú àwọn ò fà wá sẹ́yìn, àwọn ò fi ìjẹkújẹ tàwọn ìmọ̀tara ẹni nìkan àwọn ò fi fara ní gbogbo ọmọ Nàìjíríà. ṣùgbọ́n gbà táwọn bá wá súnmọ́ kòtò bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ súnmọ́ kòtò wọn tí wọ́n ń lọ yìí, àwọn wà á kọ̀wé kan, àwọn wà á padà jẹ́wọ́ káwọn tó kú pé àwọn mọ̀ọ́mọ̀ ṣe gbogbo ohun táwọn ṣe fún wa ní lórílẹ̀-èdè Nàìjíríà. ṣé ẹ ti dáríjì Babangida o. Babangida sá lọ́mọ, Babangida ti lọ́mọ ọmọ báyìí, wọ́n ti dàgbà, wọn ò lè díje mọ́. ṣé ẹ ti dáríjì Babangida. a sì mọ̀ bóyá wọ́n sì fẹ́ díje náà ló fàwé tí wọ́n kọ. àwọn ìwé ẹlẹ́sìn mìíràn tí àwọn leaders wa máa ń kọ tí wọ́n bá ba nǹkan jẹ́ tán yìí, ìjà wá nǹkan ṣe sí tí gbogbo wọn wà di publisher ọ̀ràn mọ́ sùn tí wọ́n á máa publish oríṣiríṣi ìwé láìsí academics náà. àwọn náà wà máa fi intellectual properties kalẹ̀ káàdẹ̀ ní rí intellectualist nìkankan nínú ayé wọn. ẹnìkan ní capital no ọlọ́mọdé àwọn oríró ẹ̀, wọ́n tẹ gbogbo ẹ̀ bàṣubàṣu, wọ́n jẹ́ bàṣubàṣu, wọ́n balẹ̀ jẹ́. kí Babangida ó máa sọ láti 1993 sọdún yìí, ọdún mélòó nù? ẹ dákun 1993 sọdún yìí, ọdún mélòó nù? ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń yẹ̀wò. (1993) sọdún yìí, ọdún mélòó nù? ẹnìkan ní nígbà náà ni sójà pa àbúrò bàbá àwọn. After 32 years. After 32 years. ẹnìkan ní 32 years, ẹnìkan ní 35 years. Which of the two? (35 years àbí 32 years? 32, only 32 years ni. èèyàn kan ní orí kan ní ó ní that's why I don't like you Hamzat. Because you don't do this, you don't do that. You are a liar. Irọ́ ti fọ́ orí yẹn, irọ́ ti fọ́ orí yín. kẹ́ ẹ tún máa parọ́ ní àwọlé sùn. sẹ́ẹ̀rì pa aago 12 ti lù, sẹ́ẹ̀rì kẹ́ ẹ máa parọ́ láago 12. irọ́ ti fọ́ orí yín. ẹ láìkì mi lẹ̀ ń wò mí láago 12. ẹ láìkì mi. kí ni wá dé tẹ́ ẹ̀ ń wò mí táìmì yìí? pretense ti fọ́ orí yín. ẹ láìkì mi ládùúrú show tí wọ́n ń ṣe káàkiri ní ìsìn tó sì jẹ́ pọ́dọ̀ mi lẹ́wà lẹ́lẹ́ láìkì mi. nǹkan ṣe yín. ẹ bá tún fẹ́ láìkì mi kọ́, ó ti láìkì mi bàjẹ́. ó láìkì mi bàjẹ́. nǹkan tó ní ṣe tí ì ṣe lọ́sọ̀ọ́ ó ní dùn ọ́ pé ìṣe ni ò ní sọ pé ọ̀ láìkì mi kẹ̀. kí lọ́ọ̀ tún wá láìkì inú ayé? ọ̀ bá láìkì mi ń tẹ́kẹ́ ọlọ́run ní darí mi. ẹ tó bá láìkì mi láìkì ọlọ́run, ẹ tí ò bá láìkì mi ọ̀ láìkì mi torí ọlọ́run náà ni. so ó ní problem. gbogbo àwọn olè sùn ká kọrí síbì kan náà.
But the fact